káàbọ̀ padà àgọ́láyé létò lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa ní àforítì là ń bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré yà síbi abala òyìnbó wa lọ́sẹ̀ yìí ṣé ẹ mọ̀ wípé wọ́n ní àṣeyẹ kan kò sí fáwọn èèyàn kan pàtó ṣé ẹ rí n tó ń jẹ́ àṣeyege ó wà fún ẹni tó bá fẹ́ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kí ó lè má kí ìgbésẹ̀ rẹ̀ kó lè wá sí ìmúṣẹ kò sí ohunkóhun tó o bá fẹ́ dáwọ́ lé nílé ayé tó o sì mọ̀ wípé ó di dandan o fẹ́ ṣàṣeyege lórí ẹ̀ àbò di dandan ọ̀gbọ́n náà fẹ́ jẹ́ ìwò fẹ́ lànà làákà o ní láti gbé ìgbésẹ̀ kì í ṣe wípé ká wá ká owó bọ tán ká jókòó ká máa ní wípé ó di dandan kó bọ́ sójú ẹ̀ ṣe bí mo ti ń ṣe mo ń kàwé náà mo ṣàtìkọ́ ṣe mú ìwà ọpọlọ wà lórí mi irọ́ o ó láwọn ìgbésẹ̀ téèyàn máa gbé tẹ́ ẹ bá ti wá ń gbègbè sí ọ̀hún ẹ má gbàgbé o ní wípé ẹ jẹ́ ká láforítì torí pé gbogbo tó ń dán kọ́ ni wúrà o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ rí gbogbo nǹkan tó rí paru-paru kọ́ ni tó rí paru-paru náà tún kọ́ ni pàǹdùkú ẹ jẹ́ ká máa calm down gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká ní sùúrù rẹpẹtẹ ṣe rí wọ́n ní rètèrètè báyìí kì í ṣe wà inú ilé wà ń gbé you don't judge book by gbogbo tó fẹ́ gba sharp corner tó ló fẹ́ sáré débẹ̀ yẹn pátápátá má rò gbé wọn ṣe jù lọ torí pé òun tó rán rìn tó rán ṣe lẹ́lẹ́yọ̀ọ̀yọ̀ òun tó lọ níwọ̀n ìgbà téèyàn bá ti láfojúsùn gidi tó tẹpá mọ́ṣẹ́ tàbí ẹ̀kọ́ ẹwọ ẹgbàgbé ìtòkù ó dá mi lójú wípé dídùn báyìí òun sùn ló máa ń sùn torí pé téèyàn ò bá láàgùn nílé ayé tá a wá kò lè la ogun já ẹ̀dá tó bá wà tí ò láàgùn irú èèyàn bí ò lè la ogun já o torí pé téèyàn bá ti ń la ogun kọjá ó di dandan kó làágùn ilé ní máa jọ nínú àpáta kò gbọdọ̀ ṣe kíni kò gbọdọ̀ wẹnu àké bẹ́ẹ̀ orí ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú gbé wá sí ilé ayé orí ti Táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé orí tèmi yàtọ̀ sí tiẹ̀ ṣé mi àti ẹ̀ jọ bẹ̀rẹ̀ ó ti làlùyọ ìwọ láforítì torí pé dídùn báyìí òun lọ sàn wá sùn. ṣé ọlọ́run Àyìndé ẹ̀dẹ́ bó ti ṣe ṣàmẹ́lì kẹlẹ́ ṣe ìró.
gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun kó pa fún mi ní tèmi. ọ̀rọ̀ mi ti dijọ́ ọ̀rọ̀ mi ti dayọ̀ ẹni nígbàgbọ́ arére níbẹ̀ àjọba kájádé ògo èmi àjọ máa tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun kó bá fún mi ní tèmi. èmi àjọ máa tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun kó bá fún mi ní tèmi. ìwà lọ́wọ́ bàbá ẹlẹ́bù kan o. àtẹ̀rẹ̀ kárí ayé ọba tó fayé ṣàkóso ìtìsẹ̀ kábíyèsí ọlọ́run ọba alábínú àmásásí abiyamọ lájọjà arúgbó ọjọ́. Erosivo Communications alága ìdúró ìjọba MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe kan dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò séwu pàṣípà alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe kan dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò séwu pàṣípà alága jùmọ̀ bí omi ṣoore. oníṣòre ó ti dé wọ́pọ̀gbọ́n àgbọ̀nláyé lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ní. ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ní o òdì ti dé. ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ní o òdì ti dé. ẹ káàbọ̀ padà Àgbọ̀nláyé lẹ́tọ̀ lórí rédíò Lagos pẹ̀lú Jùmọ̀bí. àlejò mi ti wọlé. àlejò mi ẹ káàbọ̀ ẹ kúrò ẹ káwọn ará ilé ẹ dáwọn lóhùn. mo kí o gbára ní o. so àlejò mi. everybody pé ṣe dáadáa lẹ́wà ṣe dáadáa la bá yín o. so. Alhaji Rilwan Ọláwọlé Kúlà ta ni Kúlà ṣe mọ̀ wípé a máa ń gbọ́ ẹlòmíì wọ́n lè pè ní ìfáyà wọ́n lè pè ní ìbọ̀tì Kúlà ni ta ni Kúlà gbogbo ẹ sọ fáwọn ará nítorí gbòòyìn. orúkọ tèmi ni Alhaji Rilwan Ọláwọlé aka Kúlà olóyọdọ of Ìjọra Kingdom. so wọ́n ní ta ni Kúlà kí ni ó ń Kúlà wá. number one nǹkan tó sọ wọ́n Kúlà ní ẹsẹ̀ ó pọ̀ gan-an ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe táwọn èèyàn ṣe ń pè wá ní pé number one àjíyàn èèyàn kan tó kù tí ó fẹ́ wàhálà. number two ìgbà tí a wà ní kékèké àwọn èèyàn oúnjẹ ló máa ń tà so Kúlà ló máa fi wá ń tó oúnjẹ àwọn èèyàn máa ń ní ẹ̀yìn oúnjẹ lọ́dọ̀ ìyá Kúlà tó bá délé oúnjẹ wọn máa gbóná ṣáà ní gbogbo tó bá ti délé so èdè tó mú Kúlà wa gangan nìyẹn èyí gbogbo àtàwà jẹ́ àwọn àmà wọ́n á dín ọ̀kọ́ tó yẹ pé kò láìkí wà lára àwọn èèyàn ṣe tẹ Kúlà ẹ̀ mọ́ ní ìròyìn ẹ̀rí Kúlà.
Jésù nígbà tí ẹ̀ ń bọ̀rọ̀ yín lọ ẹni wípé ẹ̀yin lọ lórí ọ̀dọ́ gbogbo ìjọra kingdom ẹ jọ̀wọ́ ẹ kọ́kọ́ bá mi sọ nǹkan kan kí lẹ lè rí sọ nípa àwọn ọ̀dọ́ ìjọra torí kan tó lè fìyàn gbé lórí ọ̀dọ́ mi wípé ó ní reason. adúpẹ́ fọlọ́ alhamdulilayi. nǹkan tí a lè sọ pé adúpẹ́ fọlọ́ ni pé nínú ìjọra tí ọba wa Abdulfatai Oyèyínká Oyègbémitù kábíyèsí o tó fi wá jẹ olóyè ọ̀dọ́ nítorí pé wọ́n rí pé inú ìlú náà ní gbogbo ìgbésí ayé wa tá a ti bẹ̀rẹ̀ láìpẹ́ wa fún àdẹ̀ṣe fi hàn ní àbáṣe gbé pé òkè olóyè ọ̀dọ́ ìtọ́sẹ̀ àṣẹ fi wá jẹ olóyè ọ̀dọ́ so and again àdé ṣe ojúṣe wa nínú ìgbà láti máa fi bá àwọn ọ̀dọ́ wa nínú ọlọ́run fún wa ṣe gbogbo ọlọ́run yíyá pé ó jẹ́ àdáńgbé kí wàá ní ìpèníjà tẹ ẹ lè rí wípé àwọn ọ̀dọ́ yìí kí ni ìpèníjà wọn àti kí ni àfojúsùn yín fún wọn torí pé ẹ̀yin ṣàlù lórí gbogbo wọn tí wọ́n bá dẹ̀ òfin wọn ní Yorùbá ní tí wọ́n bá fẹ́ èèyàn ìgbéyàwó ìdílé kó lè gbádùn yẹn kí ni àfojúsùn yín fún àwọn ọ̀dọ́ yìí. aláàtí wá fi wá ṣe àríkọ́ṣe fún àwa ọ̀dọ́ fún àwọn ọ̀dọ́ so tàbá ṣiṣẹ́ ẹ̀ sẹ́ pé kíní kan ṣe kíní kan ní ayé tá a wà ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ń sẹ́ pé ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn ọlọ́run ti sìn gan kíákíá ló máa ń múyàn ìwọ́n tó bá wù àwọn ọ̀dọ́ ní tiẹ̀ tó ń ṣe dáadáa tó bá ní pé dáadáa òun ẹ̀ ṣe so nǹkan tó jọba ti ló máa fara mọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ipe àwọn jagunjagun ọmọ tí ò dá ló wà jọra yìí lọ́tọ́nà dẹ̀ fi wá ṣe kí ni tọ́nà fi wá ṣe sáńpù fáwọn ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ náà dẹ̀ ní bá a ṣe ń ṣe ibi jàdíjàgan ẹ̀ẹ́dì bá wá ń bẹ̀ ibi tó ti ń ṣe yàmàyàmà ẹ̀ẹ́dì bá wá ń bẹ̀ nǹkan tí ògbófin ẹ̀ẹ́dì bá lọ́wọ́ wa so àríkọ̀ṣe la jẹ́ fọ́dọ̀ so tọ́dọ̀ bá wo bá ṣe ń ṣe àwọn ọ̀dọ́ náà pé ṣèbí àwa náà tẹpá mọ́ṣẹ́ làwa náà fi ń gbé ohun ayé ọ̀dọ́ náà fẹ́ tẹpá mọ́ṣẹ́ so ìpè káwọn náà lè ṣe kí ni èèyàn nínú ayé so kò sí kankan lè jàdíjàgan rádaràdà so anybody náà máa wí pé báwo ni full shop wọn ṣe fẹ́ bright báwo ni wọ́n ṣe fẹ́ di ẹni tó ní gbogbo nǹkan so àríkọ̀ṣe la jẹ́ fúnra wa so nǹkan tó ní yìí ẹ̀yin ọ̀dọ́ mo lérò wípé ẹ̀ ń bá wa bọ̀ lórí ètò Àgànláyé tó ṣe rí ètò yìí àwọn aníyìkáyé abala aníyìkáyé la wà yìí àwọn tá a bá ti gbé wá síbẹ̀ a lérò wípé Ọlọ́run ti ṣàánú wọn ṣùgbọ́n kí kúlà tó wá di kúlà ṣe mọ̀ pé ta ni èèyàn kan tó yẹ pé tẹ̀yìn fúnra ara yín bá rò tẹ́ bá wò lọ rò síwájú tẹ́ rò sẹ́yìn tẹ́ máa rò pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ǹjẹ́ alẹ́ ìwọ̀n tó fẹ́ kú láyòkè. alhamdulilayi ìrìnàjò kékeré kọ́ nípa tẹ́lẹ̀ sọ yìí o ká ṣáà dúpẹ́ fọlọ́run lórí ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ yìí nígbà kan àwa ní aláìwà àwa ní aláìsìn èmi ní ìgbésí ayé mi tí mo ṣe bẹ̀rẹ̀ school ìjọ orí primary school wọn náà ní United Christian Secondary School so àti bẹ̀rẹ̀ àwọn bàbá mi àti màmá mi wá fi mí síbi tí mo ṣe ń lọ school wọn ní kí n máa kọ́ṣẹ́ mechanic tailor mechanic èmi náà tailor mechanic èmi náà bí ṣe ti bá ti kú ní school United Christian Secondary School ẹgbẹ́ ibiṣẹ́ lọ. àwọn àgbà ibiṣẹ́ lọ kẹ́kẹ́kẹ́kẹ́ mo bá ìgbésí ayé mi lọ bẹ́ẹ̀ so ó wá tó stage kan bóyá bí around 2007
kò sí ní pé àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé ìyẹn máa ń ní àwọn nǹkan bíi kí n ra fóònù kí n tún ta ìtì àṣà ọ̀zùn kí n ra kí n mú fáwọn tó máa tún ta kí n ṣe oúnjẹ so ìrìnàjò wa ni ọbẹ̀ kò ní sí ni mo tó ra fóònù tó tún ta fóònù mi tó ra onímọ̀ bóyá ìsìtì wà bí ìsìtì sí kí wọ́n ṣáàtì mẹ́kọ̀ọ́ kó mẹ́kọ̀ọ́ lọ́wọ́ máa rò mo ṣe ra fóònù kan yẹn blackberry story pọ̀ ṣé story yẹn pọ̀ so kí n cut and short láti mo ra fóònù blackberry yẹn mo ṣá ní problem ọ̀ní òkèta ló ta fún fóònù ọlọ́gbà mi ṣe èyí náà rẹ̀ tó ta fóònù yẹn fún mi wọ́n ní ọlọ́run bá ṣe yọ ọ̀rọ̀ kúrò lọ́rùn. wọ́n bá ṣe yọ ní kò nínú wàhálà ẹ̀yìn yẹn tí mo ṣe dá má jẹ́ mú yẹn pé látẹ̀lé ìnáwó ní ẹni ọ̀rá fóònù tí ó mọ ọmọ ní ìṣiṣẹ́ ibi mẹkáníkì náà mú lọ owó tí bá ti rí ní mẹkáníkì wọ́n bá fi wá sí ká fóònù yẹn. títí tọ́lá fi ṣe ìyanu. láti wá tí wọ́n á ní mo ṣe ìwọ̀nba fóònù yìí mo wá ní ọ̀rẹ́ mi kan ṣé o sí bàlá ń pè wọn lọ ẹgbẹ́ wa orí ibi tó tí mo ń tọjọ yìí mo ti ní 1.5 million náà iṣẹ́ pọ́ùn mi ṣe. ìfàyè sí ẹ̀yìn yẹn. so bó ṣe introduce mi sí ọ̀rọ̀. ṣeun silva yẹn lọ́lọ́run fi ṣe ló fi ṣe olùrànlọ́wọ́ tó fi ọwọ́ kàn yín lọ́wọ́ sókè ṣe é rí wípé ètò àgànláyé ìtumọ̀ àgànláyé ni pé àjùmọ̀ṣe ni ilé ayé yìí ò ṣe é dájì èèyàn ní láti ní èèyàn kan pàtó tó máa fà ṣé kúlà náà ti lẹ́yìn kan tó ti fà sókè. èmi tí mo sọ fún yín pé àwọn aláṣeyọrí àwọn aníyèkáyé àwọn tọ́lọ́run ti ṣàánú táwọn náà wá wò pé kò yẹ kó tán síbẹ̀ táwọn ò ní pòwé ẹjalẹ̀já jẹ̀sán àwọn náà wá ń wá sórí ètò yìí ṣùgbọ́n àpàlejò mi ẹ̀pẹ́ dé ẹ̀ tí ẹ̀jẹ̀ aráyè rárá látàárọ̀ tí mo ti ń dúró dé yìí ẹ wò ẹ fáwọn ọ̀dọ́ nímọ̀ràn ṣe é mọ̀ wípé lọ́wọ́ tá a wà yìí o kò ní pẹ́ kò ní jìnnà àti ìṣọ́ gbogbo nǹkan máa bẹ̀rẹ̀ káwọn ọ̀dọ́ wọn máa ṣe jẹ́jẹ́ December làwa yìí kó lè lọ gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ìmọ̀ràn wo lẹ ní fún mi. ìmọ̀ràn mi pọ̀ fáwọn ọ̀dọ́ o number one nǹkan tẹ̀mí rí tó ń trend ní ìgbòho sí ni pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ ìníkù ọ̀dọ́ pọ̀ ẹlòmíì táwọn tó yẹ kó rí láti mọ̀ pé kí lèmi náà fẹ́ ṣe láti fi jẹ́yàn àti mú tí àbí kó ti mú gbọ́ àbí kó ti àti gbére ẹ̀tọ́ àbáyé àbí kó ti mú Colorado kó ti so báwo ni ìròyìn àbáyé fẹ́ ro wípé báwo ni ìròyìn àbáyé fẹ́ jẹ́yàn lọ́la so and productive years wọn náà wà yìí tán bá táwọn tá a wà ilé ẹ̀ kan ṣiṣẹ́ kan dé bá tó bá yá. ọ̀dọ́ sì ni gbogbo wa o táwọn tí wọ́n lè máa ẹ̀rù mi náà ṣe ni mo bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ fún mi pé tó ọ̀dà so tó bá bẹ̀rẹ̀ láti ibì kan sí o lè ẹ̀ǹdì síbi tó dáa so ìmọ̀ràn mi fún ọ̀dọ́ ni pé ẹ jẹ́ kí a focus lórí iṣẹ́ tó bá mọ̀ láti yàn láàyè láti ṣe ìwọ̀n tó bá wọ pé iṣẹ́ yìí ó wù mí ṣe tẹ́ pàmò ọlọ́run máa ṣáàmì sí láti bẹ̀ kò sẹ́ni tó gbé kankan mọ́ra tó o so ìmọ̀ràn mi fún ọ̀dọ́ ni pé ẹ kí gbogbo wa ká tẹ̀kọ́ amọ̀ṣẹ́ ọlọ́run lọ́wọ́ bá tó ní débi lọ́dọ̀ ọlọ́run ní fàlùbẹ́ ká sì ṣe ọjọ́ wa so ẹ kí a má ṣe jàgídíjàgan kò sí ọ̀kan nínú ọmọ ta o kò dẹ̀ sí ọ̀kan nínú jàgídíjàgan ọlọ́run àgbà fún gbogbo wa. àmín ẹ ṣe gan gidi mo dúpẹ́ lọ́wọ́ yín olórí ọ̀dọ́ Alhaji Rilwan Ọláwálé Kúlà ní iwájú lẹ́wà ẹ ò ní dèrò ẹ̀yìn ìpínlẹ̀ wà ẹ ò ní jábọ́ lágbára Ọlọ́run ẹ ṣe gidi gan tí mo pè ní tí ẹ wá ṣùgbọ́n mo tún ṣì máa tún yín pé tẹ̀ máa wá torí ẹ ti pẹ́ jù. ó tún di lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àkọ̀tun ètò àgọ́láyé pẹ̀lú Jùmọ̀bí ẹ lọ sí orí Instagram tó bá kù tẹ́ fẹ́ bá mi sọ Jùmọ̀bí Omiṣore _ tàbí kẹ́ ẹ lọ kọ̀nẹ́ẹ̀tì wa lórí Facebook Jùmọ̀bí Omiṣore ẹ lè lọ bá àlejò mi náà ń bẹ àwọn náà wà ń bẹ Alhaji Ọláwálé _ Kúlà wọn wà lórí Instagram níbẹ̀ ó tún di lọ́jọ́ mẹ́jọ ká tó máa pàdé ó dàbọ̀.